àfi kí Ọlọ́run máa ṣọ́ wa, kí Elédùà má jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn ẹni ibi, kí ọba adániwáyé má jà bọ́ sọ́wọ́ àwọn ìkà èèyàn. Ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ sí arábìnrin kan tó ń jẹ́ Nafisat, òun gan ló jẹ́ ká mọ̀ pé ogun láyé ayé yìí gbẹ̀gẹ́ o, àti pé ìkà gangan lọmọ ejò. Wọ́n láti bí ọjọ́ mélòó kan ni wọ́n ti ń wá arábìnrin yìí, tí wọ́n ti wá gbogbo àwọn ẹbí ẹ̀ pátá ni wọ́n lọ ni wọ́n ń bọ̀. Kódà wọ́n dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n ní ẹ bá wọn wá Nafisat, àwọn ń wá Nafisat, ibo Nafisat wọlé sí. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, àṣírí ibi tí Nafisat wọlé sí ó padà hàn sáráyé o. Ọkùnrin dókítà alábẹ́rẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébọ̀wálé. Ọkùnrin yìí ni wọ́n pè ní ọ̀gá àgbà ní ilé ìwòsàn kan tó wà ní Kalma ní ìlú Kwara, ìyẹn General Hospital tó wà ní Kaima. Ibẹ̀ ni wọ́n ti bá òkú Nafisat táwọn ẹbí ẹ̀ ń wá. Báwo gan ló ṣe jẹ́, báwo ló ṣe rìn, báwo ni ọmọbìnrin yìí ṣe bọ́ sọ́wọ́ àgbákò, kò sẹ́ni tó lè sọ. Ṣùgbọ́n nígbà tí àṣírí ọ̀rọ̀ yìí tú ni Dr. Adébọ̀wálé ló mú àwọn ọlọ́pàá lọ sí ọ́fíìsì rẹ̀, ìyẹn nílé ìwòsàn aládàáni tiẹ̀ tó ní. Ibẹ̀ gan ló sin àwọn obìnrin méjì kan sí. Lára àwọn obìnrin méjì tí wọ́n rí òkú wọn yìí, òun náà Nafisatu tẹ̀ ń wo àwòrán yìí táwọn ẹbí ẹ̀ ń wá. Ohun tí wọ́n bá lára inú ọ́fíìsì ọkùnrin yìí, òun náà ni irun òyìnbó táwọn obìnrin máa ń lò, táwọn obìnrin méjèèjì náà, báàgì wọn, fóònù wọn, bẹ́ẹ̀ ni wọ́n tún bá ojú ara obìnrin nínú wọ́dúróòpù ọkùnrin dókítà alábẹ́rẹ́ apààyàn yìí. Ṣá o, àwọn ọlọ́pàá ti mú ọkùnrin náà, wọ́n ti mú lọ sí olú iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ìlọrin. Wọ́n ní níbẹ̀ ni yóò ti ṣàlàyé ibi tó ti rí ẹ̀yà ara tí wọ́n bá lára ẹ̀, àti pé irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni Nafisatu àti obìnrin kejì tí ó sin tó pa lẹ́yìn tó pa, ẹ̀ṣẹ̀ wo gan-an ni wọ́n ṣẹ̀ gan, kí ni wọ́n ṣe fún un tán fi pa. Gbogbo àlàyé yìí pátá òun ni Dr. Adébọ̀wálé yóò lọ ṣàlàyé fún àwọn ọlọ́pàá, nítorí pé wọ́n ní ọkùnrin náà ó lẹ́bọ lẹ́rù. Bẹ́ẹ̀ ni wọ́n ló lẹ́bọ lẹ́rù. Wọ́n ní ó di dandan kó wá ṣàlàyé ohun tí òkú obìnrin méjì wá dénú ọ́fíìsì rẹ̀. Àfi kí Ọlọ́run máa ṣọ́ wa, gbogbo apáta a ò ní sìnrìn, a ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o, ẹ jẹ́ ká máa ṣe jẹ́, nítorí pé àsìkò tí a wà yìí àsìkò tó léwu ni. Ẹ ṣé bí ẹ sì ń bá wa wò ojú tó lé, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, èyí tí ẹ fi ń gbọ́ wa bẹ́ẹ̀ ni kò ní di. Elédùà á máa bùkún yín o. Ó dàbọ̀ o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.